ṣe rí iṣẹ́ yìí mo ti fún àwọn èèyàn tó yẹ pé wọ́n ti ń jàǹfààní ẹ̀ lóríṣiríṣi, wọ́n ti ń jẹ̀múlá. In fact mo fẹ́ nìkan ní iṣẹ́ yìí, iṣẹ́ kékeré yìí ó kéré lójú ni o ṣùgbọ́n iṣẹ́ ńlá ni. Mo fẹ́ nìkan ní iṣẹ́ yìí, the living God is my witness. Ẹni tí ra lé, ó ti ra ilẹ̀ lórí ẹ̀, kò póṣù 5 tó bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ yìí, kò tí ì máa wọn nǹkan mèremère, ṣùgbọ́n èyí tí mo lè fi ṣe testimony pé pàtó ẹni tí ra ilẹ̀ pẹ̀lú iṣẹ́ yìí tó látìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́, ó ti ra ilẹ̀, ó ti ń kọ́lé ẹ̀ lọ níwájú ọba májẹ̀mú. Mo decide láti fi sí online. Ṣé wá rí ìwọ tó bá fẹ́ kí iṣẹ́ ìjẹ́ fún ẹ, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ share kó kan àwọn èèyàn yòókù náà lára láti jàǹfààní. Kí ni iṣẹ́ yìí? Nǹkan 3 péré ni. Wàá lọ bá mi wá orógbó, ewé ewúro, ẹni tó bá mi ewé ewúro dáadáa ẹ mọ̀ pé ewé ńlá ni. Bible sọ̀rọ̀ nípa ohun wọ́n ń pè ní ewé eksu nínú Bible, tó ní èmi yóò fi ewé eksu fọ̀, ìwọ ó sì mọ bí ẹ̀gbọ̀n òwú. Ewé tó ní agbára ni, ewé tó ní àmì ni. Kí wá ní ẹlẹ́kẹta? Ẹ bá mi wá Fanta. Ẹni tó bá mọ àṣírí Fanta tá a máa mú ni, torí nǹkan ọsàn á sọ pé ẹ jẹ́ ká pè ní ọsàn. Àwọn onímọ̀ òyìnbó ni wọ́n mọ bọ́ ṣe yọ síra wọn tó sọ bọ̀ ọsàn. Ẹni tó bá mọ ipa tí ọsàn, kó má tiẹ̀ jẹ́ ọsàn, kó jẹ́ pé nǹkan tó bá ti ní taste ọsàn tàbí tó bá ní little content of it, kó má tiẹ̀ pọ̀, nǹkan ńlá ni. Èmi tẹ́ ń wo mi fi Fanta ṣeré o. Àwọn iṣẹ́ kan wà tẹ́ pé tó bá fi Fanta lò, wàá wòkè wàá wọlẹ̀ wàá wò pé yes lóòótọ́ lọ́lọ́run wa. Ẹ má jẹ́ ká fọ̀rọ̀ gùn. So iṣẹ́ yìí mo fẹ́ fún wa, ẹ máa bá mi wá orógbó dídí kan, ewé ewúro, ọ̀mùnú ewé ni èyí tí ò tí mature, tó sì fresh, tó kéré, tó ṣẹ̀ ń yọbọ̀. Ẹ wá bá mi wá Fanta. Sórí orógbó yẹn wàá jù sẹ́nu lódidi, wàá ju ewúro yẹn náà sẹ́nu lódidi. Tó bá ti ń jẹ́, tó bá ti ń wà á máa ṣàdúrà. Mo fi Ọlọ́run ọba kábì tí mò ń ké pèsè lẹ́rìí, wàá rí owó wò ó tó bá yà àwọn èèyàn sọ pé ó ṣẹ́ṣó ni. Mo mọ̀ pé kíní tí mo fi sílẹ̀ sí yìí, tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní lò láàrin 7 days gan pẹ́ jù, láàrin 3 days ẹ ti máa fún mi testimony, ẹ ti máa mú review wá. Ó ṣiṣẹ́ débi pé gbogbo àwọn tí wọ́n làwọn èèyàn bí wọ́n lè rè pé rọ́ ni pọ́ndọ́gbọ́n sí ni. Ní nǹkan 3 tó ń wò yìí, tó bá mọ àṣẹ àti agbára tó wà ń bẹ̀, ẹ ṣáà lọ lò ó. Tẹ́ bá ti wá jẹ́ àwọn nǹkan yẹn máa ṣàdúrà tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó jẹ́ pé o pàtẹ tó kì í tà, kọ́sọ́mọ́ àbúrò ẹ̀ débi pé wàá lò fẹ́ tó bẹ́ẹ̀. Ìwọ tó jẹ́ pé ọ̀nà ẹ̀ kàn dí, ọ̀rẹ́ ò yẹra mọ́, wàá rí owó débi wípé ìsọwọ́ tí ọ̀nà ẹ̀ fi máa là, ìwọ gan ẹ̀rọ á bà ẹ́. Àwọn èèyàn wá bẹ wá lò dọ́gbọ́n sí ni, torí iṣẹ́ confirm débi pé iṣẹ́ ńlá ni. So tó bá ti ń jẹ orógbó àti ewúro yìí, wàá máa ṣàdúrà. Tó bá ti ṣàdúrà tán tó ti jẹ́ tán, wàá mú Fanta lé. Ìwọ kan mú kó wá jókòó kó máa wò. Iṣẹ́ yìí mo ti fáwọn èèyàn ní church lóríṣiríṣi tẹ́ pé kò síjọ́ tí fóònù mi ò kí ń dún fún alert appreciation, alert pé ó yẹ gbà. Mo decide láti mú wá social media ni. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́, á jẹ́ fún wa lágbára Ọlọ́run. Ẹ má máa fojú di nǹkan. Ẹlòmíì tó yẹ pé àwò tí ò ní gbàgbọ́, inú àwọn nǹkan ni àdúrà ẹlòmíì ti gbà. Ìwọ tó jẹ́ doubting Thomas, tó o bá ti gbàgbọ́ nínú àwọn nǹkan yìí, kò sọ́gbọ́n tó fẹ́ dá. Kì í ṣàdúrà nìkan la fi ń jagun, torí ẹ̀ ní ewé àti egbò lọ́lọ́run ṣe fi àṣẹ sí. In tó bá fàdúrà jagun torí pé ó kù díẹ̀ káàtó, gbìyànjú natural remedy, ó máa jẹ́ fún ẹ, kò ń ṣẹ̀ṣẹ̀. Ẹ má fojú di iṣẹ́ ẹ lọ dán wò. Confirm ni o, tested, trusted and confirmed. Á jẹ́ fún wa lágbára Ọlọ́run. Wo wàá rí owó débi pé ìwọ tẹ́ pé contractor ni ẹ ò kí ń gbaṣẹ́, ìwọ tẹ́ pé agent ni ẹ, housing agent àbí whatever agent, customer bú ẹ débi pé wo sórí kì í wá ṣe pé owó lásán, owó tó ní àmì tó yẹ pé owó tó á tó fi ṣe nǹkan rí. Mo ṣáà sọ fún yín pé nìkan ṣẹ̀ fún mi testimony ẹ̀ lọ́jọ́ Sunday ni pé iṣẹ́ látìgbà tó ti ń lò kò tí ì ju 5 months lọ, ẹni tí ra ló ti ń bá lẹ̀ lọ. Àwọn nǹkan tó kàn fà kò pa dandan gbà tẹ kò pa dandan, kò dìgbà tẹ bá tó ń lọ gbé àwọn nǹkan ńláńlá, tẹ bá tó lọ wẹ̀, tẹ tó lọ lò ó, kẹ tó dín tẹ fẹ́ dà. Àwọn nǹkan kan wà tó yẹ pé natural remedy tọ́lọ́run ti fi àṣẹ sí, kan lówó kò rí dán. Á jẹ́ fún wa lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti like fídíò yìí, ẹ share, ẹ like, ẹ share fáwọn èèyàn yòókù náà láti jàǹfààní. Ẹ má jẹ́ ayabara múre jẹ o. Á jẹ́ fún wa lágbára Ọlọ́run. Sórí ìwọ tí nǹkan bá jẹ́ fún ẹ, má gbàgbé láti fi testimony ẹ sílẹ̀ o. Má gbàgbé láti, torí ó dá mi lójú pé wàá mú testimony wá, ó confirm ni.
so ẹ lọ ṣe àdúrà wa gbà lágbára Ọlọ́run.